The Crown Prince ẹni bá bímọ kó tán ni o. Má torí pé o lówó, má torí pé o nípò, má torí pé o mọ̀yàn kó má wàá tọ́jú ọmọ rẹ tàbí kó wá fi ayọ̀ pa ọmọ rẹ. Má torí pé o ti jìyà rí o wá padà dọ́lọ́rọ̀ ó wá ló fẹ́ kẹ́ ọmọ bàjẹ́. Ó ṣeéṣe kó o kẹ́ ọmọ bàjẹ́ kó padà bà ẹ́ lórúkọ jẹ́. Ẹ wo fíìmù The Crown Prince yìí tí Mr. Latin tí wọ́n ṣe. Ẹ máa rí i pé Ọdúnládé wà ń bẹ̀, bẹ́ẹ̀ ẹ sì máa rí i pé Apá wà ń bẹ̀. Apá ló ṣe ọmọọba o. Ẹ rí bí Apá ṣe ń tẹ̀lé bàṣùbàṣù, ẹ jẹ́ rí bí Apá ṣe ń ṣe. Apá fẹ́ káwọn èèyàn respect ẹ̀ kò jẹ́ wùwà tó máa fi gba respect. Kí ni náà ń ṣẹlẹ̀ láàrin àdúgbò, ó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Tẹ máa rọ́mọ bàbá olówó kan tá máa fẹ́ kẹ́ tẹ̀ fóun, tẹ máa rọ́mọ bàbá láyé kan tá máa fẹ́ kẹ́ pọ́n òun lé. Tẹ̀jẹ̀ máa rà bí ẹ máa ráwọn olówó àbáwọn tó wà ń pò kan àbẹ́ ọ̀gá ilé iṣẹ́ tó máa fẹ́ jẹ́ kó ó máa command fún àpọ́nlé tó jẹ́ pé kò wà àpọ́nlé, ìwà àlùmọ̀ṣá ló wà lára rẹ̀. Ẹ wo The Crown Prince yìí, part 2 ẹ̀ máa le torí mo mọ̀ pé Apá máa padà kàn àbùkù tó máa wá kàn yín gangan ni gbogbo wa ò tí ì mọ̀ àti mọ̀ bí àbùkù olóròǹbó ni torí ó máa padà kàn àbùkù. Ẹ wo bó ṣe ń tẹ̀lé bàṣubàṣu, ẹ wo bó ṣe ń rí gbogbo èèyàn fín àti ìjòyè o àti ẹ̀ṣọ́ o àtàwọn tó ń gbénú ààfin o àti àwọn tó wà ń ta o àtẹ̀bí ọba o. Kò sẹ́nikẹ́ni tí Apá pọ́nlé nítorí pé ó wò pé ọwọ́ àwọn lágbára wà. Gbogbo ipò tó bá bára rẹ̀ orí ọ̀fẹ́ ńlá lórí gbà, àánú Ọlọ́run lórí gbà o. Mo fẹ́ kó kọ́gbọ́n nínú fíìmù yìí. Ìwọ tó wà ń pò kan tó jẹ́ fíìpò yẹn tó fi ń gún àwọn èèyàn gàràgàrà, ọ̀gá union ní ẹni, ọ̀gá ọlọ́pàá ní ẹni, ọ̀gá iléeṣẹ́ ní ẹni, lọ́ọ̀yà ní ẹni, pásítọ̀ ní ẹni, àfáà ní ẹni, babaláwo ní ẹni, ipòkípò tó politician ní ẹni, ipòkípò tó bá ń kó bára rẹ má fi rí ẹnikẹ́ni jẹ, má jẹ́ wò pé ojú ẹnikẹ́ni lọ. Ọlọ́run gbogbo wa nǹkan kan náà ni wá, ó kọ̀ fún wa ní agbára àṣẹ owó gbogbo ẹ̀ jura wa lọ ni ká lè máa fi gbà fúnra wa. Ẹ jẹ́ a máa gbà fúnra wa, ẹ jẹ́ ká máa jẹ́ fi àpọ́nlé báwo gbóyàn lò. Ìgbà wo wá ní The Crown Prince part 2 tó máa jáde? Ẹ ti mọ̀ pé kò sí ọjọ́ tí fíìmù kan bá jáde àwọn máa wá sọ fún yín bí báyìí pé ó ti jáde. Nítorí rẹ̀ ìwọ tó bá láǹfààní láti wò wá fúngbà àkọ́kọ́ ẹ tẹ subscribe button, ẹ follow wa tó bá ti jáde káwa lè sọ fún yín The Crown Prince. Fi sí comment section ọgbọ́n tí wọ́n rí kọ́ nínú fíìmù yìí àti iṣẹ́ takuntakun tí producer rẹ̀ tó ń ṣe Mr. Latin tí wọ́n ṣe kíni. Ire o Mr. Latin àtúgbélé náà fún yín náà o.